èrò yóò mọ́ bá níwọ̀n bá ṣeré ọba tó tó lóòrò yèé múradé mo yọ o adé ọba àmúradé mo yọ o ìbà ọba ń wo kábíyèsí o àjùmọ̀gbé ọ̀kọ̀ọ̀kan omi pọ̀ bàmó bẹ̀kẹ́ mọ̀ o ẹ̀dìbà ọba láyé ọba àwo rí mo ṣèbà ẹ jẹ́ kó yẹ wá ọba àyíbá ọba wo. ní kúrú lẹ́mìí. amina. àwẹ̀ ti gbọ́ àwọn èèyàn wọn rántí sí amina. abẹ́ ẹ̀mọ́ kí bàbá wọn bá là ń ṣàdúrà fún. amina. ó yẹ ká mi ń wo ju báwọn lọ. amina. ẹ̀yà látà láti ìgbọ́ àmì tí yín látẹ̀yìn. amina. afọwọ́ Lukman. bàbá. èmi ò tí ì di bàbá má dèmí bàbá. ọlá ìyá àti bàbá tó bí. amina. akínbalẹ̀ ọlọ́jọ́ wọn ṣíftáàjì dì ọlọ́mọsàdá rí pẹ́ bàbá. àdúgbò yìí ò ní dàrú. wọ́n lànà Muhammad wa sallallahu alayhi wa sallam. wọ́n lànà haula. wala quwwata illa billahi aliyyil azim. à ń jẹ́ wá dùn ha kan fún bàbá wa ọjọ́ lálẹ́ kan sí i. bó bá ti ń sẹ́kàn wọn tó máa sàn kán mọ́ wọn lórí. gbogbo wọn tó bá wá ké Muhammad dahana lẹ́tẹ̀ nílà àkíyì mùsùlùmí. فتسعة باقية مردودة إليه. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا فسبحان الله بكرة وأصيلا لا إله إلا وهذا جودا وهذا من هذا بوادا لا وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. baba si bi ma mọ ni ki wa wasallim. amin. amina. alhamdulillah. 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 alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين. آمين. إياك نعبد وإياك نستعين. آمين. اهدنا الصراط المستقيم. آمين. اهدنا الصراط المستقيم. آمين. اهدنا الصراط المستقيم. آمين. صراط الذين أنعمت عليهم. آمين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. الذي قال في حديثه من صام رمضان وقام ليله إيمانا واحتسابا غفر الله ذنوب من ذنبك. صدق الرسول. الله أكبر. adá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. pẹ̀lú ká bá wọn dúpẹ́ ni. alhamdulillah rabbil alamin. àwọn ọmọ ẹ̀jẹ̀ ká pàánù kò kájọ dúpẹ́ fún alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. àtọ̀rọ̀ kí àti kẹ̀ fún aṣọ́lẹ́gbẹ̀wá mọ́mọ́dé ọlọ́run bàbá alẹ́kẹ̀ọ́lá a máa ṣe àforíjì fún gbogbo orú èèyàn bẹ́ẹ̀. ọkùnrin ní obìnrin ní oníṣẹ́ ìbáyìí ní gbogbo ọ̀nà àmọ̀ pé gbogbo ọ̀nà làjọ ń gbàwẹ̀. ṣé bẹ́ẹ̀ ọba náà ni ọpẹ́ tọ́ sí. alhamdulillah. wọ honorary chief tí bàbá wa mo kí gbogbo yín lápapọ̀ pé àjọkú oríire ọlọ́mọ aṣàjẹkárí yín pẹ́. amina. èyí tẹ fẹ́ bá wa sọ lẹ́nu ìbàjẹ́ kó já sọmọ fún yín. amina. bàbá tó ń fi fún yín sọ tẹ́tí ń sọ tẹ́tí ń rí sọ tèmi náà má jẹ́ kó gbà sí sọ. amina. wọ́n á kẹ́ ṣìwì má jẹ́ kẹ́ ṣì sọ. àwọn bá gbé ọlọ́run ní ká ṣì yín gbọ́. gbogbo igi oko pátá ni wọ́n ti mọ̀ pé oníṣẹ́ ńlá dé. àwọn ẹyẹ lójú ọ̀run ni wọ́n fẹ́ ò tí wọ́n dúpẹ́. àwọn ẹja nínú ibú ni wọ́n yọ ò tí wọ́n dunnú. àwọn ẹranko nínú igbó ni wọ́n jó ò tí wọ́n jó. wọ́n ṣíwájú ayé ti dé Muhammadu tàtẹ́rẹ̀ tí ó dúró láyé. ó dúró nígbà Muhammadu láyé. bàbá wa dé ojú Muhammadu láyé àwọn lè rí bàbá ẹ̀kú kalẹ̀ ní ìfẹ́yà. àsàlá tí ò gbọdọ̀ òjò gan. oyè àsàlá tí ò gbọdọ̀ òjò kó lọ bá mú ọmọ mi. ànábì lọ ṣáájú ayé bàbá Fátímọ́tà tọ́lọ́run dá lọ́lá. ọmọ mi náà
azikiri lọ banjo azikiri lọ banjo aromi rẹ dìde jọ́sìkiri azikiri lọ banjo ọba bàtà ìdìde jọ́sìkiri o ọba bàtà ìdìde jọ́sìkiri màmá mi olóyè ìbànújẹ́ òní ìkànnì lọ́la oníṣẹ́ ńlá wọ́n wí pé àlà wíwọ́n ayá rẹ̀ bí sẹ́lí àlàmú ọmọdé wọ́n sẹ́ èyí di sí ọmọ òbíya àlà wíwọ́n ayá rẹ̀ bí sẹ́lí àlàmú ayọ̀kẹ́ àpáṣà mi sàádà sí nàbí òrèrà tàbí ọkọ̀ ọ̀rà àbí àmọ́ gbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ nàbí jó gbọ̀rọ̀ wá àbí àmọ́ gbọ̀dá gbọ̀rọ̀. ọba bàtà ìyàróbìnrin ọjọ́ra àbí àmọ́ gbọ̀dá onímọ̀ ọmọ tó gbọ̀rọ̀ wá. ọba abúlé Adams ànábì ni ó gbọ̀rọ̀ wá àbí àmọ́ gbọ̀dá. ó yá tẹ bá fojú kànábì kílẹ̀. ọba bàbá mi ẹja aláìṣe àwọn ọba àjọ bàbá yìí mọ̀ fún mo dúpẹ́ ṣe o. àwọn kábíyèsí. ó ti yẹ sálàlà sálàlà ọmọdún sálàlà ọmọdún nítorí bàbá wa bàbá mi Adéyanjú àti gbogbo àdìwá sọ wípé ọmọ tàbí ìkìlú làbí níbi wá tún ní wáyé tàbí ìdìbò lọ́wọ́ lórí wá tún ní àkọsílẹ̀ ìbọ̀lọ̀ mọ́ kiri ẹ bá ṣe fọ́jọ́ ọmọ tó lé ga. Oníṣàlẹ̀ má dúpẹ́ lọ́wọ́ bàbá mi ájírí Mùsùlùmí Adébára ìbànújẹ́ oníkan ìrọ̀. بسم الله الرحمن لربك وانحر إن شانئك هو الأبتر. àyà máa ní àtúlá. kẹ́ni jù. ọmọ obìnrin tó fi ọmọ ẹ̀ fọ́kọ tòun ti wúrà bẹ̀. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó lè wí bí ọmọlé. La ilaha illallah. bẹ́ẹ̀ni bàbá ọlọ́jẹ́ pẹ́. ìlú Èkó. La ilaha illallah. ìlú Èkó. ìlú Èkó. ìlú Èkó. Àmọ́ra wa àwọn àtọ̀wọ́n ìwà òwò. àmọ́ra wọn. wọn ò lè bá wa lọ.
lọ́nà kan yà wá wà wá lóde wa. ìlú Èkó ìlànà mi mo tó rà mí nù tó bá lọ mi wá jẹjẹ. ìlú Èkó ìlú Èkó ìlú Èkó àwọn àtọ̀wọ́rin wa wọ́n máa wọ́n. Èkó lọ́lọ́kùn lọ sáwọn. àwa lọ́lọ́run fún. Èkó lọ́lọ́kùn lọ sáwọn. Àwa lọ́lọ́run fún. Ọ̀sà òṣègbè lọ sábùjá. ọgbẹ́tì. Ọ̀sà òṣègbè lọ sábùjá. Èkó lọ́lọ́kùn lọ sáwọn. Àwa lọ́lọ́run fún. ọlọ́run má ba ipò náà jẹ́ mọ́ yín lọ́wọ́. Àmín. ọlọ́run má ṣàbà fi yín láyà balẹ̀. gbogbo àtọ́ yìí náà o mo kí ẹ̀gbọ́n mi pàtàkì látògúnmádé Allah. tó fi wá dípa dé ìdúbà yìí la ilaha illallah aishif Abdul-Lateef ọlọ́run bàjọ́ má ṣàbà wà pẹ̀lú yín ọlá àti tóbi ọlọ́run. ẹ̀yọ́ ọmọlúwẹ̀ wọn lèmi wò wá lélẹ̀ àwa lè ọ̀dọ̀ kábíyèsí wa lè lo ọjọ́ra lébé aláyélúwà ọba Abdulfatai Arúrimire ọ̀dọ̀ òun láwàrí ká ń bá sọ̀rọ̀ wọ́ ìṣẹ́ lè nílò mi ṣe 20 ọdún ó lé mẹ́rin lórí ìtẹ́ ẹ̀bá ńlá wọn ìyẹ́lógbé wa dìlú ọjọ́ra lébé ẹ gbọ́rọ̀ lẹ́lu ìkan nínú àwọn baálẹ̀ wa lè jẹ́ lábẹ́ kábíyèsí wa lè lo ọjọ́ra àwọn kí wọ́n máa wórì àwọn dẹ̀ dárúkọ wọn fún gbogbo ọmọ àwórì lèmi wò wá. ẹ má wọlé ilé o ẹ̀yin ọmọ ìyá wa èmi ni baálẹ̀ Yàyà Ọláìwọlá Àkànní Adésínà baálẹ̀ Àpápá Aláyàbẹ̀ Àgbà. lè lísẹ̀lẹ̀ kábíyèsí wa náà mi ṣe ọdún 24 lórí ìtẹ́ ẹ bá wa sọ̀rọ̀ díẹ̀ kínú ìṣèdùn tó ìlú ọjọ́ra lébí pẹ̀lú àwọn àṣeyọrí lè jẹ́ pé kábíyèsí wa ti ṣe lìgbà náà dórí ìtẹ́. adúpẹ́ púpọ̀ o èní ọdún 24 tí kábíyèsí wọ̀ ìgà bàbá ńlá wọn adúpẹ́ pé àwa náà wà láyé lè ní tó dájọ́ wọlé níjọ́ náà lọ́hùn ni so ẹsẹ̀ wa pé ó pèlé pàápàá jùlọ lọ́dún náà lọ́hùn èmi ò tí ì jẹ baálẹ̀ ọdún karùn-ún tí kábíyèsí ṣe ni mo jẹ baálẹ̀ ìyẹn túmọ̀ sọdún 19 lè ní oríṣiríṣi àṣeyọrí tí kábíyèsí ti ṣe nílùú à ń dúpẹ́ púpọ̀ fún àtúnretí ọ̀pọ̀ níbẹ̀ èyí tó Ọlọ́run ti ṣe fún kábíyèsí láàrin ọdún 24 yìí kó má parẹ́ o èyí tó ti ṣe fún ọmọ ìlú kọ̀ọ̀kan náà kó túbọ̀ máa lékún o. ẹ ṣe ọkọ ìlú ìjẹ́ ẹlẹ́ka mi bá sọ̀rọ̀ yìí gbogbo ẹyẹ lè jẹ́ baálẹ̀ lè yí kábíyèsí lè bí ìjẹ́ àárí dánmọ́rán ṣàjẹsọpọ̀ wà láàrí lè jẹ́ pé ó dánmọ́rán lè mí pa yípo. nígbà tí òun ṣe ìlú kan la jẹ sí kálukú ń jọba lórí ìlú ẹ̀ ni so gbogbo àárín wa dánmọ́rán gbà kẹ́ni tó bá wa tó jáwé oyè lé wa lórí kò lónú méjì láàrin wa kò dẹ̀ bá wa sọ̀rọ̀ méjì àjọṣepọ̀ náà ló ń bá wa sọ so ọ̀kan ṣo láwa o. ẹ ṣe ọkọ ìlú ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ òun lè wá ká bá yí jọ ayọ̀ èlé ká ẹ bá wa wúre fún wọn lè padà sí orí oníkálukú wa kí jẹ́ ayọ̀. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ará ẹbí ọ̀rẹ́ onílé àtàlejò tó pèsè síbí lè ní àtúnjọ péjúlẹ̀ míì àníwára wa tì ìlú oníkálukú ò ní dàrú ìlú ìjọra ò ní dàrú ọpẹ́. a dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe a ṣì wà lórí ètò wa lélẹ̀ Àwórì ẹ̀yọ́ ọmọlúwẹ̀ wọn lè mí wù wá lélẹ̀ lè wá ìṣẹ́ bá wo ọwọ́ ọ̀tún mi lè bí ẹ̀rí ọ̀kan nínú àwọn olè tó jẹ́ baálẹ̀ lábẹ́ kábíyèsí wa lèlú ọjọ́ra lè bí ọ̀ká wọn máa kí gbogbo ọmọ Àwórì àwọn ẹ̀dá arúkọ ohun àti ibi lọ́hun káwọn jẹ́ baálẹ̀ sí ẹ̀ gbọ́ orúkọ ohun. gbogbo ọmọ Àwórì kí ti gbé o adúpẹ́ èmi ni Alhaji baálẹ̀ Tajudeen Ìgbàláyé baálẹ̀ ìlú ọlọ́jọ̀wọ̀n òkè ọjà ní abẹ́ bàbá wa aláìlúwà ọba Fatai Aremu Arúmiré ọjọ́ àti ìlú ìjọ àti gbogbo agbègbè kílé tó kó. ẹ ṣe baálẹ̀ lèlé kábíyèsí wa mi ṣe 20 ọdún ó lé mẹ́rin lórí àléfà ẹ̀bá ńlá wọn ẹ jẹ́ kí àwọn ọmọ Àwórì àti gbogbo ìlú ọjọ́ra ẹ jẹ́ kó mọ kínú yìí ti dùn tó lè ní pẹ̀lú gbogbo àwọn àṣeyọrí lè jẹ́ kábíyèsí wa ti ṣe lè jẹ́ ń jẹ́ kí inú ẹ̀yí baálẹ̀ lè jẹ́ baálẹ̀ lábẹ́ wọn kínú yìí máa dùn kí ọjọ́ ìní kí tó dé.
adúpẹ́ gbogbo màwúrẹ́ adúpẹ́ gan-an wọ́n wá àṣeyọrí bàbá wa aláìlúwà tó ń ṣe ọdún mẹ́rìnlélógún lẹ́ni 24 years lásìkò tí bàbá wa tí wọ́n jẹ ọjọ́ náà rẹ̀ bí àná yìí àwa náà àjọ ṣe gùrùkẹrẹ kó tó di pé wọ́n á fi àwa náà pé ìwọ náà wà lọ mú lètò kan dání níletò ọlọ́jọ̀un òkè ọjà ọdún ló di ọdún mẹ́rìndínlógún kémi tí wọ́n ti jẹ 16 years tí mo ti wà lórí àléfà jàbá ní kí n máa lọ pàṣẹ lórí ìlú yẹn àkútà balẹ̀ ti bọ́ sí ìlú yìí eku kébé eku ẹja ń kébé ẹja ọmọ ènìyàn pa náà fọ ọmọ ènìyàn abẹ́lé bìtìbìtìrẹ́ àgọ́tí òbí tó àlàbòsùn ire lọ́pọ̀lọpọ̀ ló ti wọlé wá lásìkò tí bàbá wa yìí tó ti wà lórí àléfà tọ́lá tó bàbá lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ àti ìyàwó ẹ̀ olórí abúlé sàlẹ̀mọ́tálá náà tàbí kọ́pẹ́ kọ́ dàgbà kọ́ dògbò kọ́kọ́ gbó kíyàwó kùtà bí àṣà wa làwórì kọ́kọ́ kó kíyàwó kùtà kọ́jọ dàgbà darúgbó wá dùn kálẹ̀ lọ́rùn wa kó dà báyìí àsìkò ẹ̀ báyìí ó ti rù olújọra lọ́rùn àárọ̀ lọ́rùn kálẹ̀ àwọn alámi sọ fún gbadéwọ̀lú ló mí jẹ́ ó tún jẹ́ òkìkí ọlá tó ló tún gbé òkìkí ọjọ́ra ilẹ̀ ọjọ́ra tó gbé ga àfìdípọ̀tẹ̀mọlẹ̀ ló tún jẹ́ orúkọ mẹ́ta lèmi máa ń pè wọ́n ní agbádéwọ̀lú àfìdípọ̀tẹ̀mọlẹ̀ ó tún jẹ́ orúkọ ọjọ́ pé gbogbo ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òkìkí ọlá ẹ bá wo mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìtumọ̀ ohun ìtumọ̀ náà yóò sì bá kalẹ̀ ni lágbára Ọlọ́run bá tó pé àsìkò tó dé olùjọ arójú ráyè kò sọ́tẹ̀ mọ́ nílùú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tẹ̀ máa wà ṣùgbọ́n lásìkò tẹ̀ yìí ó ti parí gbogbo ẹ̀ pátápátá àwa gangan ti ká lára ìtajẹ́ mọ́ ìlú àgbàdo àkọ́tẹ̀ wọlú ìjọra mọ́ kò dẹ̀ ní wọlé mọ́ kò dẹ̀ ní wọlé mọ́ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run aláṣekú wa àárọ̀ yìí ó ti fún wọn rúmọlẹ̀ àwọn aláṣekú ti fún wọn ní oúnjẹ ó ti gbégúngà ó bọ́ rúmọlẹ̀ ọ̀tún ó bọ́ rúmọlẹ̀ òsì nínú ọ̀lẹ́ yìí ó ti káwọn láàfáà náà tó wájú ọkọ̀ tó aṣọ àlùkùránì nìkan lẹ̀ gbogbo ẹ̀ ló mí ṣe kò kí ń sọ pé kan tòun àti ṣẹṣẹ àti mùsùlùmí àti ìgbàgbọ́ mẹ́ta ló ń ṣe bá ti dé pé ó yá ó ti yá náà ni. a tó bí ìpínbalẹ̀ mẹ́lò lè wà lé abẹ́ kábíyèsí wa lè lu Ọjọ́rá níbí. afẹ́ tó gún láwa balẹ̀ láwa lábẹ́ tó dẹ̀ ń dá gbọ́ lọ́lá lórí pé irú wa ìyá kò mọ̀ pé a lè jẹ balẹ̀ wọ́n ní pé ọmọ mi wà lọ dì lẹ́tọ̀ yẹn mú fún mi èmi ò kò dùbálẹ̀ o òun ló fẹ́ láti ẹ̀ pé wà lọ mú lẹ́tọ̀ yẹn dání fún mi àgbàdo náà ti fi mi jẹ inú mi ń dùn ohun nǹkan bẹ̀rẹ̀ sí ń dán ó bẹ̀rẹ̀ sí ń dán àánú ọ̀dìpá náà bá jẹba sọ̀rọ̀ àwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o àdúrà yóò gbà owó tó ti ń dùn wọn nú ẹ̀ fún wa kò ní dùbàjẹ́ fún wa lágbára Olódùmarè ẹ̀ máa jẹ́ fún. àdúpẹ́ lọ́wọ́ yọkọ̀lú ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba àwọn ọmọ ìlú Ọjọ́rá àti gbogbo àgbègbè lè kábíyèsí wa jẹ ọba lé ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gbà wá lè jẹ́ gbogbo kù mèremère lè ti wọ ìlú Ọjọ́rá àti gbogbo àgbègbè kò lè di lè jẹ́ pé ó máa dẹnu kọlẹ̀ àti pé ìmọ̀ràn lẹ̀ tó máa gbọ̀n wọn mọ̀ ìlú Ọjọ́rá àtàgbègbè lè jẹ́ pé ewu ọ̀tún lè kábíyèsí ìtọ́ mi gbègbèsẹ̀ fún atọ́ lè máa wọ ìlú Ọjọ́rá àti gbogbo àgbègbè lẹ̀ káyì jẹ́ balẹ̀ sí. ìmọ̀ràn tí máa ṣe sọ fún àwa oní ọmọ ìlú àti àlejò àti alábàágbé àti ẹni tó tẹ̀ ń bá gbé pé kàn wá bí wá iṣẹ́ ni pé kí o gbó wa ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí wa tó bá ti ń sọ pé báyìí a bá ti ń gbà káàdà ń sọ fún pé báyìí tó náà ti ń bá a ṣe nírọ̀rùn lọ́dọ̀ ni kí ó máa tò máa bẹ gbó wa pé ká bá a fi ìmọ̀ kan ṣọ̀kan pẹ̀lú ẹ̀ àti ìfẹ́ àtòótọ́ a bá ti bá a ṣe pẹ̀lú ẹ̀ lọ́dọ̀ ni kí ìlú náà kó tún máa rójú sí i kó tún máa gba ìṣẹ́ tó pé àsìkò tẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ sí ń rọ̀ wá lọ́rùn ní o àtúndì àtàlẹ́ ìlú ń rọ̀ lọ́rùn adẹ̀rọ̀ alọ́run kalẹ̀ ní lágbára Ọlọ́run àtòun náà fún rẹ̀ àti ìyá olórí ẹ̀ torí ìyá rere ni ìyá yẹn ìyá wa èyí ló wà abúlé sàdémọ́tà láwọn ẹ̀bí ìyá abiyamọ ní abiyamọ àbọ̀jágbọ̀rọ̀ gbọ́rọ̀ ni kọ́nà bá lọ́rẹ̀ mí ẹ̀ kó pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí o ìlú ìjọba yìí o bẹ́ẹ̀ ni. adúpẹ́ lọ́wọ́ yọkọ̀lú èyí làmí ń ṣe lónìí lé 20 ọdún lé mẹ́rin lé kábíyèsí mi ṣe lónìí pẹ̀lú agbára àwọn alálẹ̀ tìlú Ọjọ́rá àti tìgànmú àlífitè lè ṣàṣemọ́ lẹ́gbàlọ́gbà ọdún lé balẹ̀ wọn máa ṣe àti kábíyèsí àti gbogbo àwọn baálẹ̀ lè wà lábẹ́ kábíyèsí tìlú Ọjọ́rá bí lẹ́gbàlọ́dún ọdún máa ṣe o ìgbà ọdún Òṣó ni o àdúpẹ́ lọ́wọ́ yìí o àmàríyé bá o gbogbo ọmọ Àwórì ló mí kí yí pé abátọ́ máa ṣe mẹ́ ojú wa pé ẹsẹ̀ wa pèlè o ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí o. ọmọ bá nípò bá ṣeré ọba tó tó lóore múradé mú yọ o
adé ọba àbúradé buyọ̀ o ìbà ọba ń wo kábíyèsí o àjùmọ̀gbé ọ̀kọ̀ọ̀kan omi pọ̀ bàmó bẹ̀kẹ́ mọ̀ o ẹ̀dìbà ọba láyé ọba àwo yìí mo ṣèbà ẹ jẹ́ kó yẹ wá ọba.